èyí tá à ń sọ dùn kó má filẹ̀ kó wà depressed o. ibi tí ìbéèrè mi lọ nìyẹn. depression ò gbọdọ̀ wọnú ẹ̀ mi ì mọ bó ṣe ń pe Yorùbá yẹn but kéèyàn máa ronú ni máa ronú kó máa kárí kò sókó máa gbọdọ̀ ronú. because àwọn nǹkan kan máa wà tó ti ṣẹlẹ̀ nínú ẹ̀wọ̀n tó lọ ìgbà tó bá máa tún fi dé ìfẹ́ ló yẹ kán tún fi bá a lò ìfẹ́ ni gbogbo òun ló lágbára jù láyé yìí téèyàn bá fìfẹ́ báyàn lò ó ti tán. ó dà gbogbo ohun tó ti wá pàdánù ṣó lè bá mọ́ ṣá. ó ní ìbéèrè táwọn èèyàn ń béèrè o. gẹ́gẹ́ bí onígbàgbọ́ tèmi jẹ́ Bíbélì sọ pé téèyàn bá wà nínú Kristi ohun gbogbo tó ti burú ó ti kọjá lọ ohun tuntun yóò máa ṣẹlẹ̀. ẹ mọ̀ pé mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan mo ní tó bá ń gbàdúrà pé kí ẹ̀mí burúkú yẹn kó fi òun lẹ̀ ohun mèremère tó tún dáa ju tó ti rí tẹ́lẹ̀ lọ á ṣẹlẹ̀. ibẹ̀ ni ọ̀rọ̀ ògo ẹ̀ tún máa bú jáde sí. á yà àwọn èèyàn lẹ́nu